irú kí wàá leléyìí ọ̀gá báǹkì gbẹ̀mí ara ẹ̀ nítorí gbèsè tó jẹ. títí dàkókò tá a fi ń kóròyìn yìí jọ iná ọ̀fọ̀ ńlá ni gbogbo ẹbí àti ọ̀rẹ́ olóògbé Ṣọlá Ògúngbè tó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gá àgbà báǹkì ìgbàlódé kan tí wọ́n ń pè ní SIP Microfinance Bank tó wà nílùú Ṣakí nípínlẹ̀ Ọ̀yọ́ wà báyìí. kò sóhun méjì tínú wọn ò fi dùn sóhun tó ṣẹlẹ̀ yìí ju bí Ṣọlá ṣe gbẹ̀mí ara ẹ̀ nítorí owó èlé kan tó yá àwọn oníbàárà rẹ̀ kan táwọn yẹn kò sì dá a padà fún un, èyí tó já sí gbèsè ńlá fún un lẹ́nu iṣẹ́ rẹ̀. Aláròyé gbọ́ pé owó tí Ṣọlá yá àwọn oníbàárà rẹ̀ lé ní mílíọ̀nù kan náírà, ṣùgbọ́n tí àwọn tó yá lówó náà kọ̀ láti dá a padà fún un nígbà tó sì jẹ́ pé òun lọ̀gá, òun náà ló sì tún ṣe àtọ̀nà bí owó náà ṣe jáde lápò iléeṣẹ́ náà ni àwọn aláṣẹ iléeṣẹ́ báǹkì ọ̀hún fi sọ fún un pé kó wá gbogbo ọ̀nà láti dá owó náà padà sí iléeṣẹ́ náà. Gbogbo ọ̀nà àti ọgbọ́n tí Ṣọlá mọ̀ ló dá láti gbowó ọ̀hún padà lọ́wọ́ àwọn ẹni tó yá, ṣùgbọ́n tí kò so èso rere kankan. Èyí sì wà lára ìdí tí ọkùnrin náà kò ṣe lọ síbi iṣẹ́ mọ́. Ọ̀kan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ kan níbi iṣẹ́ ló pè é sórí fóònù nígbà tí fóònù rẹ̀ kò lọ lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí ni onítọ̀hún bá tún pe fóònù ìyàwó Ṣọlá tó sì sọ fún un pé àwọn kò rí ọkọ rẹ̀ níbi iṣẹ́ fún bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí. Nígbà tíyàwó padà délé tó ní kóun lọ jíṣẹ́ fún ọkọ òun, òkú rẹ̀ ló bá níbi tó kú sí. Lójú ẹsẹ̀ nìyàwó náà ti fi gbé ta táwọn aráalé tí wọ́n wà nítòsí sì tètè wá bá a láti ràn án lọ́wọ́. Ọ̀kan lára àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ olóògbé Ṣọlá gbà láti bá àwọn oníròyìn sọ̀rọ̀, ṣùgbọ́n ó lóun ò fẹ́ ká dárúkọ òun. Ó sọ pé àṣìṣe ńlá gbáà ni Ṣọlá ṣe nípa bó ṣe pa ara rẹ̀ nítorí owó tí ò tó nǹkan. Onítọ̀hún ní kò yẹ kéèyàn gbẹ̀mí ara ẹ̀ lórí ohun tí kò tó nǹkan rárá. Ṣọlá ìbá ti sọ àwọn ohun tó ń là kọjá fún wa kó tó di pé ó gbé irú ìgbésẹ̀ burúkú tó gbé yìí. Ó ṣeé ṣe kó rí àánú gbà látọ̀dọ̀ ẹnìkan lára àwa ọ̀rẹ́ rẹ̀. Òun náà kò jẹ́ bẹ́ẹ̀ nígbà tó wà láyé. Ẹlẹ́yinjú àánú gidi ni. Inú mi ò dùn rárá nígbà tí mo gbọ́ pé ó gbẹ̀mí ara ẹ̀ nítorí pé àwọn kan jẹ ẹ́ lówó. Bó bá tiẹ̀ ṣonídùúró fáwọn kan, ìyẹn kì í ṣe ohun tójú òrírí kẹ́ ẹ. Wọ́n ti gbé òkú Ṣọlá lọ sílùú rẹ̀ tí í ṣe Òmù-àrán nípínlẹ̀ Kwara láti lọ sin. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.